Mo kí ẹ̀yin olólùfẹ́ mi ṣàlàáfíà ni mo bá yí èmi ọmọ yín náà ni ẹlẹ́ẹ̀lẹ́ global mo tún ní kí sáré wá fi tó yín létí ni ọ̀rọ̀ lórí Naira Marley òun ni mo tún ní kí sáré wá fi tó yín létí gẹ́gẹ́ bẹ́ẹ̀ kúkú ṣe ti mọ̀ ẹni ìròyìn tí n bá ti gbọ́ àbí ẹni information tí n bá ti gbọ́ mo ti sọ pé mi ò ní fi dá yín lágara màá máa fi tó yín létí Naira Marley ló pariwo síta o Naira Marley ló ké gbàjarè ó ní látìgbà tí Mohbad ti jáde láyé òun ni iṣẹ́ òun ò ti lọ déédé mọ́ òun ni iṣẹ́ orin ò ti lọ déédé mọ́ ó ga o bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn mo ní wàá o ọlọ́run kú iṣẹ́ ẹlẹ́dàá Mohbad ò sùn ó ní òkú Mohbad pé ikú Mohbad ó àfẹ́tì òun gan ó ló àfẹ́tì òun gidigidi gan tó bá ní nǹkan àfẹ́tì èèyàn ó ló àfẹ́tì òun gidigidi gan bó ṣe wá sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wá ń jáde lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ló ń jáde lọ́tún ló ń jáde lọ́sìn lọ́ní yẹn kò ṣe ní máa àfẹ́tì ẹ̀ ó máa àfẹ́tì ẹ̀ ṣe bí Mohbad náà ní igi lẹ́yìn ọgbà ẹ̀ ṣe bí Mohbad náà ní ó ń fún ẹ ní gbogbo orin tí òun kọ èèyàn kan tiẹ̀ sọ pé Mohbad ní striker fún Naira Marley pé gbogbo orin tari tí Naira Marley ní release yẹn Mohbad náà ní igi lẹ́yìn ọgbà ẹ̀ pé ó ní opportunity àti yọ Mohbad kúrò nínú ewu tó ṣẹlẹ̀ sí àmọ́ ó kùnà láti yọ kúrò nínú ewu tó ṣẹlẹ̀ sí ǹjẹ́ báwo ló ṣe mọ̀ nípa ewu tó ṣẹlẹ̀ sí torí láti bẹ̀rẹ̀ náà ni wọ́n ti ń dárúkọ ẹ̀ pé ó mọ̀ nípa ẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ a rí pé kò mọ̀ nípa ẹ̀ but àwọn kan wá testify sí pé lótìtọ́ àti lódodo Naira Marley kọ́ ló gba ẹ̀mí Mohbad wọ́n ní nǹkan tó dùn Naira Marley nígbà tí Mohbad fẹ́ kú lọ́dọ̀ ẹ̀ òun ni wípé torí pé Mohbad jẹ́ igi lẹ́yìn ọgbà fún pé tó bá ti lè kó lọ́dọ̀ òun ó ti mọ̀ pé iṣẹ́ orin òun kò ní lọ déédé mọ́ wọ́n nítorí ẹ̀ ni ó ṣe ń bàjá gbogbo ìgbà yẹn tó ń bàjá tó ń ráwọn èèyàn sí pé bóyá táwọn bá ń bàjá bóyá táwọn bá fòrò ẹ̀mí ẹ̀ bóyá á padà wá bá òun tí kò dẹ̀ mọ̀ pé Mohbad ò fẹ́ padà sí ọ̀dọ̀ ẹ̀ mọ́ so Naira Marley tó wá tẹ̀síwájú pé Ọlọ́run ló ní kó má jẹ́ wípé iṣẹ́ orin nìkan òun lòun ń ṣe pé tó bá yẹ pé iṣẹ́ orin nìkan lòun ń ṣe ni pé kí lòun ò bá máa jẹ́ ń sìn torí pé kí ni látìgbà tí Mohbad ti jáde láyé ní iṣẹ́ orin ò ti lọ mọ́ àwọn èèyàn wá nìyẹn àwọn ti mọṣẹ́ tó tún ṣe pé ṣebí fẹ́ kàn tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n ń kọrin orin nínú wọ́n kàn fi ń bojú iṣẹ́ tó ń ṣe ó wà lábẹ́lẹ̀ àwọn kan ní egbògi olóró òun ló ń gbé àwọn kan ní ó ń ṣe mọ́ ní ẹ má jẹ́ kí n tún fi gbogbo ẹnu pè tán wọ́n lóríṣiríṣi pé àwọn èèyàn ńláńlá ló ń gbówó sínú àkáǹtì ẹ̀ tó ń bá wọn gbé já lọ sí òkè òkun ó ń bá wọn kówó jáde kúrò nínú ìlú wọ́n ní iṣẹ́ tó ń ṣe nìyẹn ó dẹ̀ tún gbé egbògi olóró kódà àwọn kan tiẹ̀ tún sọ dé kúlẹ̀kúlẹ̀ pé àti kékeré ni Naira Marley ti ya ìyàkúyà wọ́n láti kékeré òun ló ti ya ìyàkúyà pé UK ló gbé dàgbà pé gbogbo ìgbà tó wà ní UK yẹn pé àwọn iṣẹ́ burúkú òun ló wà lọ́wọ́ ẹ̀ bí iṣẹ́ ká dáni lọ́nà ká fọ̀bẹ gbowó lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé egbògi olóró yìí náà iṣẹ́ tó yàn láàyò jù ní ẹgbà tó wà ní UK pé ẹni ẹ testify sí débi pé wọ́n ti mú tó ó lóun ò lè káyè ìgbà tí wọ́n ti mú pé á ti lé ní 50 times tí wọ́n ti mú pé ọlá nǹkan tí kò jẹ́ kó ṣe ẹ̀wọ̀n ní UK gbà yẹn ni wípé ó kéré bóyá according to òfin wọn ní UK wọn kì máa ń fi ọmọ kékeré sẹ́wọ̀n bóyá under age a mọ̀ pé ní abẹ́ òfin náà tó bá ti pé ọmọ 18 years ó dàbẹ̀ ni pé o ò lẹ́tọ̀ àti ṣẹ̀wọ̀n bóyá nǹkan tí ó yọ ńgbà yẹn náà nítorí ní ó sì kéré ńgbà pé àti kékeré ẹ̀ òun ló ti ya ìyàkuyà pé àdẹ̀tí kékeré ló ti ń dì pẹ̀lú egbògi olóró pé òun náà ló ṣe ń sọ wípé Ọlọ́run ló ní kó má jẹ́ pé iṣẹ́ orin nìkan lòun ṣe ẹni ẹ̀ tẹ̀ sọ débi wípé kó má ṣiṣẹ́ orin mọ́ pé kò lè tòṣì pé ó kàn fi iṣẹ́ orin bojú náà ni
ẹ ti so ẹ olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí lórí ọ̀rọ̀ Naira Marley tó ké gbàjarè síta pé bí Mohbad ṣe jáde láyé ó wà fẹ́ ti òun gan pé Ọlọ́run ló ní kó má jẹ́ pé iṣẹ́ orin nìkan ni òun ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí Eleele Global TV lórí YouTube bákan náà lórí Facebook Eleele Global TV ọ̀rọ̀ Naira Marley nìyẹn o ọ̀rọ̀ Naira Marley nìyẹn èmi mọ̀ wípé ẹlẹ́dàá Mohbad ò sùn èmi mọ̀ wípé gbogbo àwọn tó bá mọ̀ nípa bó ṣe jáde láyé gbogbo àwọn tó bá mọ̀ nípa kú ẹ̀ ìṣọkùnrin ni o ìṣobìnrin ni o mo mọ̀ pé gbogbo wọn ò ní lọ skọ́fìrì gbogbo wọn ò ní lọ skọ́fìrì kò ń ṣe Naira Marley nìkan ló máa bà gbogbo àwọn tó bá mọ̀ nípa ẹ̀ pátápátá wọ́n dẹ̀ ṣe ń jẹ́wọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kà díẹ̀díẹ̀ ni wọ́n sì máa kà tó finally wọ́n sì máa sọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gangan wọ́n sì máa sọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gangan wọ́n sì máa sọ tá a sì máa gbọ́ bó tiẹ̀ ti lè jẹ́ wípé àwọn àṣírí ńláńlá ti tú tá a sì keep torí a fẹ́ kí àwọn anti-justice kan tó wá jákè mọ́ wa lọ́wọ́ àti lọ́ọ̀yà Ohun mi tó wọ́n ní bàbá náà ó wà very smart bàjẹ́ pé tó bá ti lè gbọ́ any information báyìí a sáré lọ block ẹni so a sì keep àwọn evidence yẹn but èmi mọ̀ wípé ẹlẹ́dàá Mohbad kò ní jẹ́ kí gbogbo wọn sinmi lágbára Èdùmàrè a dẹ̀ máa rí justice fún Mohbad ọlá àwọn abiyamọ tí wọ́n mú kọmọ́kan ọlá àwọn abiyamọ tí wọ́n ń dẹ̀jẹ̀ sí orí ọmọ lójoojúmọ́ ọlá àwọn abiyamọ tí wọ́n ń gbàdúrà lójoojúmọ́ ní kíkankíkan á fún wa ní justice kíákíá lágbára Èdùmàrè ẹ lólùfẹ́ mi mo ní kí n sáré wá ẹ̀yìn tìyín náà ni mo ní kí n sáré wá fún yín ní information kékeré tí mo gbọ́ lórí ọ̀rọ̀ Naira Marley tó nígbà tí Mohbad ti jáde láyé òun ní gbogbo nǹkan wọn ti lọ déédé mọ́ kò lè lọ déédé mọ́ torí àwọn tó mọ̀ ẹ́ dáadáa wọ́n ní o mọ̀ pé ní ọjọ́ tí Mohbad jáde láyé yẹn ó ti mọ̀ kó máa jáde láyé wọ́n nítorí ẹ̀ ní gbogbo yín ṣe ń sákò ní Naija kọ́ máa lè sọ pé bóyá ẹ mọ̀ ń pa ẹ̀ Ọlọ́run dẹ̀ máa mú gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí Eleele Global TV lórí YouTube gbogbo yín tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín tẹ́ tó sì máa subscribe náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ bá mi subscribe Eleele Global TV lórí YouTube bákan náà lórí Facebook ọ̀rọ̀ Naira Marley ni mo ní kí sáré wá fi tó yín létí àwọn onírìn jù báyìí lọ tí any information mi tó bá tún jáde lórí ọ̀rọ̀ justice for Mohbad máa tún mú wá fún yín promise mi náà nìyẹn fún yín pé any information tó bá ti jáde màá mú wá fún yín ẹ̀yin ẹ sá máa tẹ̀lé mi ẹ̀yin ẹ máa follow mi èmi á máa update yín èmi ọmọ yín náà ni Eleele Global TV ire o mo tún padà bọ̀.